Ẹ̀yin èèyàn lé èyí tún lè lágbára o, èyí tún lè o. Nígbà tá a gbọ́ wípé àǹtí wa wọ́n ní ọ̀rọ̀ yìí bà nínú jẹ́ o nígbà tí mo gbọ́ nǹkan tí Kábíyèsí ṣe fún un lẹ́yìn ìgbà tí ó lọ sí Brazil tó lọ ra àwọn nǹkan tí wọ́n máa fi ṣe olókun. Wọ́n ń pe àwọn kinní ní àwọn ẹ̀ṣọ́ traditional Yorùbá. Gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn lè lò tí wọ́n lè fi bọ olókun wọ́n ló lọ rà ní Brazil. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní kété tó gbede wọ́n ní ṣe ní Kábíyèsí reject pé kò lè lò. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ ní ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Bí a ṣe gbọ́ wọn nígbà tí ọdún olókun fẹ́ wọlé, wọ́n ní àǹtí wa wọ́n lọ ti pe Kábíyèsí, wọ́n ti bá Kábíyèsí sọ̀rọ̀ nípa wọ́n dẹ̀ ní àwọn fẹ́ lọ sí Brazil, àwọn fẹ́ lọ ra àwọn nǹkan tí wọ́n lè lò láti fi bọ ọdún ọdún olókun traditional nǹkan tán lè lò bí igbá àti gbogbo àwọn nǹkan tó dáa tí wọ́n lè lò. Wọ́n ní àwọn nǹkan tó dẹ̀ fine ni. Wọ́n ní Kábíyèsí, wọ́n ní wọn sọ̀rọ̀. Wọ́n nígbà tá àti wá ru gbogbo èdè láti Brazil, wọ́n ní ṣe ní Kábíyèsí náà ni wọ́n lè lò náà reject. Wọ́n ní ìbànújẹ́ bá àǹtí wa lórí ọ̀rọ̀ yìí pé kí ni àwọn tó fẹ́ ṣe sórí gbogbo wàhálà àti ìdààmú táwọn ń rí yìí nínú pálásì Kábíyèsí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Bí a ṣe ń gbọ́ ni pé àǹtí wa gbogbo nǹkan tó rà Kábíyèsí reject and Kábíyèsí sọ fún yín pé àwọn níṣẹ́ pé àwọn ò fẹ́ kó ra nǹkan kan wá láti wá fi bọ ọdún olókun. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn, kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Àwọn nǹkan tí àǹtí wa tí wọ́n lọ kó jọ wá láti Brazil, wọ́n ní àwọn Yorùbá tí wọ́n move lọ sí Brazil, àwọn ni wọ́n kó gbogbo ẹ̀ lọ síbẹ̀ ní ìgbà slave o. Wọ́n ní ṣé mọ̀ pé àwọn Yorùbá ń gbé Brazil, àwọn Brazil míì gan wọ́n máa ń dáfá. Wọ́n ń dáfá ní Brazil, wọ́n dẹ̀ máa ń bọ oríṣiríṣi àwọn irúmọlẹ̀ tí wọ́n ń bọ ní Nàìjíríà náà, wọ́n ń bọ ní Brazil. Àwọn gan wọ́n ń bọ òrìṣà ju àwọn Yorùbá míì lọ. So they have culture too. Wọ́n ní torí ẹ̀ ló fi lọ ra àwọn kinní yìí ní Brazil nítorí pé original ni gbogbo nǹkan tí wọ́n ń tà ń bẹ̀. Wọ́n ní ṣùgbọ́n Kábíyèsí ní kò lè lo kinní yẹn láti fi bọ wọn lè lo kinní yẹn láti fi bọ olókun. Wọ́n ní ṣé mọ̀ pé a sọ gist kan fún yín pé Kábíyèsí fẹ́ǹsì gbogbo àwọn olórí yìí láti wọ́n sanction wọn láti darapọ̀ mọ́ ọdún olókun 2024 yìí tí wọ́n ṣe yìí. So wọ́n ní ọ̀rọ̀ yìí ó ba àǹtí wa nínú jẹ́ wípé kí ni òun tó fẹ́ ṣe, wípé kò sí nǹkan tó ń ṣe tí Kábíyèsí appreciate. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist yìí allegedly ni. Ẹ̀yin èèyàn lé ní gbogbo ẹ̀ṣọ́ tí àǹtí wa lọ rà ní Brazil, wọ́n ní Kábíyèsí ní pé kò lè lò ó, wípé àwọn ti sanction gbogbo wọn ní ọdún olókun o. Wọ́n ní àwọn olórí, wọ́n ní wọn ò lè yọjú. Wọ́n ní bàbá Kábíyèsí àti àwọn fámílì náà bẹ̀ Kábíyèsí pé kò dáa Kábíyèsí ṣe bẹ́ẹ̀. Wọ́n ní wọn participate rárá, wọ́n kàn jókòó ni.
wọ́n kàn jókòó ní ọjọ́ yẹn, wọ́n nínú wọn ò dùn. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí àǹtí wa ru gbogbo ẹ̀ṣọ́ ìdè, wọ́n ní Kábíyèsí reject gbogbo ẹ̀ ni o. Wọ́n ní wàhálà tí àǹtí wa ṣe lọ Brazil àti gbogbo owó tó ná, wọ́n ní pàbó ló já sí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ẹkún lórí ẹkún ni àwọn olórí ń sùn. Ẹ̀yin èèyàn lé kí ni ẹ̀kọ́ wa? Ṣé mọ̀ pé gist tá à ń sọ yà kí ń sọ lásán, a máa ń sọ lórí ẹ̀kọ́ àti àwọn ìwà tí ó kọ́ wa. Ṣé mọ̀ pé gbà tó dé láti Brazil, bóyá ó gba London lọ Brazil ní àmọ́, ṣùgbọ́n wọ́n ló ṣàdé Nàìjíríà, wọ́n ló lọ sí Royal Mansion lọ́dọ̀ Queen Naomi. Wọ́n ní Queen Naomi ní kò lè wọ inú ilé àwọn, pé kó stay away from her. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí ò yé mi ni pé bí àǹtí wa ṣe fine tó, Ashley máa fine o, ṣùgbọ́n kò fine tó Queen Naomi tèmi o. Kí ló dé tó jẹ́ pé ẹ lè dúró sí ibi tó yẹ kẹ́ ẹ dúró sí? Bí ìgbà tẹ́ ń fọ̀ sára yín lé Kábíyèsí ni, honestly. Àti ẹ̀gbọ́n pé ẹ ti fẹ́ Kábíyèsí náà. Bọ́ tí ọkọ èèyàn bá ń báyàn sọ̀rọ̀, ṣé kò yẹ kéèyàn gbọ́? Ṣé kò yẹ kéèyàn gbọ́ tọkọ èèyàn bá ń báyàn sọ̀rọ̀? Kí ló lọ ń ra gbogbo àwọn ẹ̀ṣọ́ láti fi ṣe ọdún olókun? Wọ́n ní Kábíyèsí ní kí ló dé tó jẹ́ pé tán bá ti fẹ́ ṣe ọdún kan ló máa ń fẹ́ get into him. Ipe ṣe dandan ló ní láti máa get into him nítorí pé festival ń bọ̀. Kábíyèsí ní kó stay lórí ọwọ́ ẹ̀. Ẹ̀yin èèyàn nǹkan tá a gbọ́ nìyẹn o. Sì ní kó má get into him nítorí festival mọ̀. Ipe enough is enough. Kábíyèsí is not happy. Ipe ìyàwó wọn ò sínú palace. Gbogbo nǹkan tó dẹ̀ nínú máa fi jà láti mú Queen Naomi padà wá sínú palace. Gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé, ẹrù orí kẹ́ tó gbé. Ibi tí ọkọ yín bá fi yín sí òní kẹ́ dúró sí. Kábíyèsí ní kẹ́ move lọ sí ilé táwọn rà fún yín. Kò sí nǹkan tẹ́ lè ṣe tó lè please Kábíyèsí ju ìyẹn lọ. Ọba ni wọ́n ba lórí ohun gbogbo ni, ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ nìyẹn o, allegedly wípé gbogbo ẹ̀ṣọ́ tí àǹtí wa lọ rà ní Brazil, pàbó ni gbogbo ẹ̀ já sí o. Kábíyèsí reject any of it. Wọn ò jẹ́ kán lò fún ọdún olókun. Bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Anyway, èmi mọ̀ pé ní agbára Ọlọ́run, Queen Naomi máa padà sínú palace yẹn ní June ní ayọ̀ àtàláfíà. Allegedly bá ṣe gbọ́ pé wọ́n máa padà tí Kábíyèsí sọ. Ọlọ́run Elédùmarè kò dẹ̀ ní jẹ́ kí èèyàn kankan ya àwọn àti Queen Naomi. Ẹni tó bá lóun fẹ́ dojúkọ Queen Naomi àti Kábíyèsí, Ọlọ́run á dojú ìjà kọ wọ́n. Àdúrà táwa ń gbà fún wọn ni ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ní àṣẹ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share àti ń comment tẹ́ ń like fídíò mi. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè o. Ní agbára Ọlọ́run, ọwọ́ yín ò ní, àpò yín ò ní gbẹ o. Ọlá yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ní àṣẹ Ọlọ́run, òkè òkè ni ọlá yín á máa lọ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ṣé. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. God bless you all. À ń ṣe advertisements fún collection center store. Ẹ bá wọn ra bàtà láti size 8 sí dé 14. Wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n ń ta sandal, wọ́n ń ta shoe, wọ́n ń ta gbogbo bàtà tí ọkùnrin ń wọ̀. Tẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ẹ kọ̀ sí wọn, Italian shoe ni wọ́n ń ta bàtà tó yẹ pé tẹ́ bá ti fẹsẹ̀ sí ó máa já, tẹ́ bá ti fi tẹ̀lẹ̀ ilẹ̀ máa pẹ́pẹ́pẹ́. Wọ́n ń ta bag, fashion bags, designer bags, gbogbo ẹ̀ ni wọ́n ń ta. Wọ́n ń ta 18 karat gold, wọ́n ń ta 14 karat gold. Ẹ kọ̀ sí wọn ní collectioncenterstore@gmail.com. Ẹ má gbàgbé kẹ́ kọ̀ sí wọn ní collectioncenterstore@gmail.com. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advertisement fún Royal Beauty and Goods. Royal Beauty ń kí yín o, ó ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Ó ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Ó ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Royal Beauty store ń kí yín o. Ẹ̀yin ará ilé, ẹ ra fìlà ní Royal Beauty. Fìlà wọn ó ṣá brabra. Tẹ́ bá dé báyìí sí ẹni native, ẹ máa dàbí queen. Ẹ̀yin náà ẹ wo white, ẹ wo blue, ẹ wo black tí wọ́n ń tà. Iṣẹ́ ń bẹ nínú fìlà yìí. Ẹ ra fìlà. Wọ́n fìlà wọn yìí ó skẹtẹ̀ntẹ̀, ó ti lọ wà jù. Tẹ́ bá dé sáṣọ, kò bá jẹ́ agbádá, kò bá jẹ́ skirt and blouse, kò bá jẹ́ native, kò bá jẹ́ kaftan, gbogbo ẹ̀ rẹ́gí ló máa ṣe. Ẹ kàn sí wọn ní Royal
royalbeautygoods@gmail.com royalbeautygoods@gmail.com. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ lálẹ́. Bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God Almighty will bless you all.